Kí ni orúkọ yín? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. orúkọ mi lẹ́kùnrẹ́rẹ́ òun ni Umar Saad Imam tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ mí sí US Imam. Kí ni tó ṣẹlẹ̀ ní ẹjọ́ lẹ́yìn? Kí n tó lọ sí ibi tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ àti pé èmi kọ́ ni màá sọ tó ṣẹlẹ̀ nílé ẹjọ́, lọ́ọ̀yà wa Àjàsá ni ó sọ yẹn. Èmi kàn fẹ́ tún sẹ́ndì mẹ́sẹ̀gì kan out ni. Gbogbo ayé ló ti mọ tó ń lọ lórí kéèsì yìí àti ti Talọlọ́run. Bó tilẹ̀ jẹ́ pé mi jẹ́ fẹ́ dárúkọ rẹ̀ nítorí pé ẹni tí ó bá jẹ́ nǹkan kan bẹ̀tì torí pé a gbọ́dọ̀ jẹ́ káwọn èèyàn mọ kí là ń sọ ní ìfi mọ dárúkọ rẹ̀. Ó ní pé gbogbo àwọn tó ń wò ó kálukú ń wò ó nísìnyí tó bá di pé Ọlọ́run bá ní kí ọwọ́ òfin ọ̀tẹ̀ mo fẹ́ pàrọwà ẹnìkan kan mọ̀ wá bá mi eléyìí tá a kò sí yìí o ṣe fight to finish, ṣe fight to finish. Ìsídàká ló ṣe kéèsì yìí àbíkọ́ lẹ́wọ̀n ká gbọ́dọ̀ ṣe kan àbàdé ògùn. So ẹni tí ọba fẹ́ ọ̀rẹ́ mi olólùfẹ́ mi àbí kìíní kan tí a máa ní ẹ bá rí US mọ̀ ẹjọ́ níbẹ̀ yìí àwọn ọkọ̀ tẹ́ni tẹ́mi ò lè wojú o, ẹ má jà wojú ara wa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Dr. Abdulsharif Sarkiyaki ọba Ìlọrin kò túmọ̀ sí pé ọba Ìlọrin náà wá ń ṣẹ́ pé ká wá sí kóòtù gẹ́gẹ́ báwọn dèdèrè tí ń rò kí pé ọba ní ń da ìlú rú. Ọba ọgbọ́n kankan àwa tá à ń jẹ́ ń díjìn ìlú à ń dìfẹ́ǹdì glory Islam wa kábùkù ọmọ kẹsẹ̀ wa torí àwọn ọmọ wa lọ́la. Ẹnu tó ń dùn mí jù ni pé gọ́ọ̀mẹ̀ntì kàn wo akítì ló lè jà, ìjà ló lè jà, wọ́n wẹ ni ó lè jà. Nínú òfin wà tó tako kéèyàn sọ̀rọ̀ tó lè dá a lẹ́bi tó lè mú jìyà níwájú ìjọba. Gbogbo ohun tó bá lè mú ẹ̀ fi wá ó yẹ kí ìjọba ó look into kí wọ́n wò ó wò. Kì í ṣe pé wọ́n máa wo gbà mùsùlùmí pẹ̀lú àwọn ẹlẹ́bọ wọ́n jọ ń fa wàhálà. Wọ́n bá délẹ̀ tán ìjọba gan dààmú. Yóò wù mí kí ìjọba ó wà nǹkan kan ṣe lórí àwọn tí ń kàn sọ tó wọn. Mo wà ní Scotland níjọ́ kan nílùú èbó, ẹnìkan wá ń fi ọwọ́ ẹ̀ wọ́n wá fi gbáyàn ní ẹ̀kẹ́ báyìí. Wọ́n wá ní o ti dáràn ní fundamental right ó ló ti kọjá fundamental right yẹ níbo ti fọwọ́ rẹ̀ gbá mi o. Bíyàn bá ti kọjá fundamental right rẹ̀ ó yẹ kó ní ìbáwí kan. Gbogbo àwọn tí ń bá ń sọ̀rọ̀ tó lè mú provocative wá ó yẹ kí ìjọba ó look into. Ẹ wo insecurity ta ní Nàìjíríà tí wọ́n á rí ní àbí wọ́n gbọ́. Wọ́n fẹ́ kí ló máa jóná kẹ́mi ó máa sùn. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí èmi ni alága gbogbo Jamaatu Nasir Islam Ìlọrin Emirate. Ọ̀rọ̀ tó kàn mí ni kì í ṣe pé wọ́n invite mi wá tí wọ́n ó béèrè lọ́dọ̀ mi pé kí ni ń ṣẹlẹ̀ nípa ẹ̀sìn nílùú yìí. Láfi pé igi gogoro mọ́gun lójú àtòkèrè láti kílò sí ẹ̀ kí Ọlọ́run ṣàkó àmọ́ sí. Ná ọ̀rọ̀ ń bẹ kì í yá ẹnu tẹ́ gbọ́ nísìnyí. Orúkọ yín lẹ́ẹ̀kan sí? Dr. Abdulsharif jagun mọ́lú gbogbo ilẹ̀ mùsùlùmí tí mo jẹ́ mọ́gàjí ilé olówó ní sẹ́ńtà gbòòrò lábẹ́ ọba Ìlọrin. Ṣé Quadri Adémọ́lá Abọ́lájí Àjàsá Esquire tí mo jẹ́ ìkan lára àwọn lọ́ọ̀yà tí wọ́n ń ṣe kéèsì Benizzy Taniọlọ́run tí a jẹ́ aṣojú fún Ìlọrin Heritage Preservation Foundation. Bí ó ṣe jẹ́ nìyẹn. Kí ni tó ṣẹlẹ̀ ní ẹjọ́ lẹ́yìn? Ìtọ́sẹ̀rẹ̀ níbi ẹjọ́ lè ní pé gẹ́gẹ́ bí gbogbo àṣẹ mọ̀ pé ní last adjourned date wá sí court wọ́n adjourn case for ruling/hearing of preliminary objection. So ìgbà tí kóòtù sit láàárọ̀ yìí kóòtù deliver ruling nípa issue tí ó ṣẹlẹ̀ ní last time nígbà tí àwọn defence counsel tí wọ́n fẹ́ withdraw further affidavit tí wọ́n ṣe mistake tí wọ́n ṣe dáadáa tí wọ́n fẹ́ withdraw táwa dẹ̀ tàbí sọ pé wọ́n ò lè withdraw because issue has been joined. Mọ̀ láàárọ̀ ìgbà tí kóòtù deliver ruling
court will hold pé wọ́n ní right àti withdraw that particular further affidavit. So wọ́n dẹ̀ ti file another one, wọ́n serve wa ní another one tí wọ́n file. So court wa give ruling lórí ẹ̀ pé wọ́n ní right àti withdraw. So court will strike it out. Then they bring in the new one filed by them. Tí àdẹ̀wá eventually wọ́n adopt the address wa, wọ́n move PO wa. Àwa náà counter wa, àwa náà adopt address wa, adupgrade lórí counter affidavit wa, adupgrade lórí ẹ̀. So the court wa adjourn fún ruling of preliminary objection lórí pé ṣé àwọn ní power, ṣé àwọn lágbára láti gbọ́ ẹjọ́ Benny Lee yìí àbáwọn ò ní agbára. Then ṣé issue of service ṣé ó wà, ṣé bá ṣe address ẹ̀yẹ ṣé bẹ́ẹ̀ lórí, ṣé àti perfect address wa, ṣé àti serve àbá serve, ṣé orúkọ tí wọ́n pè mí pé kò correct, ṣé by law, ṣé law require pé dandan a gbọ́dọ̀ orúkọ ẹni tí ó ṣẹ̀ tó commit offence kó tó di pé òfin ó mú. So gbogbo ẹni a kójọ sínú counter wa táwọn náà tí wọ́n adopt ti wọ́n náà dé adopt ti wa. So court ti wá adjourn case yẹn fún ruling lórí preliminary objection àti counter ti wa sí on the 10th of September 2026 ọdún tí a wà. Ó kọ yín lẹ́ẹ̀kan sí. Ok, orúkọ mi ò yí padà, orúkọ mi náà ni Barrister Abdulkadir Abọ́lájí Àjàsà. So I really appreciate it. Thank you. Kí ni orúkọ yín? Orúkọ mi ni Ọmọọba Adémọ́lá Oyèdòkun. Kí ni tó ṣẹlẹ̀ ní ẹjọ́ lénìí? A wá fún ìgbẹ́jọ́ tí àwọn Ìlọrin Heritage Foundation ẹjọ́ ẹ̀sùn ọ̀daràn criminal complaint tí wọ́n fi kan akọrin ọba Benny Lee. Ìgbẹ́jọ́ rẹ̀ wáyé lénìí ní ọ̀sẹ̀ méjì tó kọjá tá a wá sí ẹjọ́ yìí. Níta fi tó ilé ẹjọ́ létí ni wípé ilé ẹjọ́ ní lónìí o bí èèyàn fòbódẹyẹ òní ló ń fẹ́ ṣègbẹ́jọ́ lórí ìdí tí Benny Lee sọ wípé ilé ẹjọ́ Ìlọrin kò lágbára kò láṣẹ lórí ẹjọ́ tí àwọn Ìlọrin Heritage pè wọ́n. Àwọn ẹ̀bí tó sì fi kalẹ̀ ó pọ̀, pàápàá jùlọ nínú ẹ̀sùn tán fi kàn náà wọn sọ pé wọnú Ìlọrin wá ṣe nǹkan kan, wọn ò dẹ̀ dárúkọ rẹ̀ lórí pé orúkọ òwò ó ní Benny Lee, kì í ṣàbísọ, kì í sorúkọ tíjọba mọ̀, kì í sorúkọ tó wà lórí ìwé kankan. Ìdí oríṣiríṣi pọ̀ tí Benny Lee sọ pé ilé ẹjọ́ Ìlọrin kò lágbára láti ṣe iṣẹ́ kankan lórí òun. Ẹjọ́ tán sì pé wọ́n wá sí Ìlọrin kò lẹ́sẹ̀ ńlẹ̀, òun ò lè yọjú, òun ò lè jẹ́jọ́ ńbẹ̀, kí ilé ẹjọ́ náà kó fagilé ẹjọ́ náà. Nínú gbogbo òdì tá a fi kalẹ̀ àwọn náà wọ́n fèsì lé. Òní wá ní àwíjàre olúkálùkù ro ẹjọ́ tiẹ̀, gbogbo nǹkan tá a sọ tiwa, àwọn náà sọ tiwọn. Àbálọ àbábọ̀ adájọ́ ní tó bá di ọjọ́ 10 oṣù kẹsàn-án wọ́n wá ka ìdájọ́ láti sọ ó yá ilé ẹjọ́ Ìlọrin ó lágbára láti gbé ẹjọ́ táwọn Ìlọrin Heritage Foundation pè àbí wọn lágbára láti gbọ́ ẹjọ́ náà. Títí di ọjọ́ 10 oṣù kẹsàn-án táwọn wí yìí olúkálùkù kó fọwọ́ lẹ́rán ká máa wò sí adájọ́ tí ó ń ṣe ìgbẹ́jọ́ náà. Bóyá yóò gbà pẹ̀lú àwa ni gẹ́gẹ́ bí olùjẹ́jọ́ fún Benny Lee, bóyá àwọn Ìlọrin Heritage Foundation ni wọ́n sì sọ wípé wọ́n lẹ́tọ̀ọ́ àti gbé ẹjọ́ ìwá pé ilé ètò ìṣèdájọ́ Ìlọrin, ilé ìgbẹ́jọ́ Ìlọrin ó lágbára lórí Benny Lee. Ṣùgbọ́n ní èrò tiwa àwa rò pé kò rí bẹ́ẹ̀, àwọn sọ pé ó rí bẹ́ẹ̀, ó dìgbà náà ni. Ní báyìí ẹ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ọ̀kan lára àwọn oníṣẹ̀ṣe tí wọ́n wà níbí. Kí ni orúkọ yín? Orúkọ tèmi ni Olúwawo Adífálà ti Olú Alápá ní Kwara State. Kí ni tẹ́wá sí ilé ẹjọ́ lénìí? A wá ilé ẹjọ́ fún lérí ọ̀rọ̀ èèyàn wa Benny Lee nítorí ẹ̀sùn tí wọ́n fi kàn án, òun la wá fún pé ọ̀rọ̀ yìí kò yẹ kó lọ bẹ́ẹ̀ rárá. A sì fẹ́ jí kí gbogbo àwọn ìjọba tí wọ́n bá wa gbé ọ̀rọ̀ náà bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Àwa dúpẹ́ lọ́wọ́ wọn náà, wọ́n tiẹ̀ tí wọ́n ń try best wọn, wọ́n sì ṣiṣẹ́ takuntakun àti lọ́ọ̀yà àtàdájọ́. A dúpẹ́ lọ́wọ́ wọn fún èdè bí wọ́n ṣe ń gbà fi ṣe iṣẹ́ náà. Fún ìdí eléyìí wọ́n tún ọjọ́ dá lónìí
wọ́n fún wa ní ọjọ́ 10 nínú oṣù kẹsàn-án so ní àti wò pé ṣé lóòótọ́ ló yẹ kí àwọn lọ gbé àbíkọ́ mọ́ wà ní bàbá wa Abẹ́lílé. tó bá jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ilé ẹjọ́ bá sọ pé àwọn lẹ́tọ̀ọ́ láti gbẹ́jọ́ kí ni. Bàbá kì í ṣe amòfin tí ilé ẹjọ́ ìbá sọ pé àwọn lẹ́tọ̀ọ́ àti gbẹ́jọ́ àwa gẹ́gẹ́ bí amòfin tá à ń sojú Abẹ́lílé àmọ́ ìgbésẹ̀ tó bá yẹ ká gbé lẹ́yìn ìgbà náà. Ìbéèrè tèmi fẹ́ béèrè ni pé ojú wo lẹ́yìn fi wo ẹ̀sùn tí wọ́n fi kan Abẹ́lílé yẹn gangan. Ojú tèmi fi wò ó kọjá pé Olódùmarè kọ́ sá máa ń dà wá láàmú bí ó bá sí pé ọ̀rọ̀ èdè àìyedè tí ó bá sí láàrin ọmọ Yorùbá sí ọmọ Yorùbá gbogbo tí wọ́n ń sọ yìí kò tí ọ̀rọ̀ yóò tó bá wọn rárá ọ̀rọ̀ tí tó ń téèyàn tẹ̀lé pé ẹni lẹ́jọ́ sí nítorí pé nǹkan táwọn ń ṣe táwa ń fojú fò ọtí ẹ̀pọ̀ àwa kan mójú kó arrest anybody àfẹ́ náà pẹ́ anybody sẹ́jọ́ àpẹ́ ẹnì kankan a kàn ń wò a dẹ̀ ń rí. ó kọ́ ilẹ̀ kẹsì. Orúkọ tèmi ni Olúwawo Adífálà ti ìlú Alápá ní Kwara State.